Ẹ káàbọ̀ síkànnì Jugba Master Channels. Ẹ gbọ́ o, kò lè sí ààyè fún àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ògùn. Bẹ́ẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Bọ̀dé Ọ̀jájúni ló ti bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun lórí àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ògùn. Láìpẹ́ yìí ni kọmíṣánná ọlọ́pàá Bọ̀dé Ọ̀jájúni di kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn. Àwọn oníṣẹ́ ibi ni wọ́n ti ka àgbákò látọwọ́ ikọ̀ ọlọ́pàá àti eléwéran headquarter ní ìpínlẹ̀ Ògùn. Àwọn wo ló kàgbákò ọ̀hún? Àwọn ajínigbé ni o. Àwọn ajínigbé méjì ni wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nípínlẹ̀ Ògùn. Àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń ṣiṣẹ́ ibi ní gbogbo agbègbè Ìjẹ̀bú, bẹ́ẹ̀ lọ́wọ́ sì ti tẹ ọ̀gá wọn. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n gbìyànjú lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́ nípa ìjínigbé àti ìkọlù tí àwọn ẹni burúkú yìí tí wọ́n ṣe sí àwọn ènìyàn. Ilẹ̀ Yorùbá ò ní fààyè gbà á, ìpínlẹ̀ Ògùn ò ní fààyè gbà á. Ta wá lọkùnrin tá à ń sọ yìí o? Sẹ́ríkì Muhammadu Abdullahi ó ń lọ lórí àwọn ikọ̀ ajínigbé tí ọwọ́ bá ọ̀hún, léyìí tó sì ti fi ẹnu jẹ́wọ́ àwọn iṣẹ́ ibi tó ti ṣe. Àfúrásì ọ̀hún, tẹ́ ẹ̀ bá gbàgbé, tó ń jẹ́ Sẹ́ríkì yìí náà ni Sẹ́ríkì kan lákòókò kan nílùú Ìgangan. Sẹ́ríkì lonítọ̀ náà ń jẹ́ tí wọ́n ní olóyè Sunday Ìgbòho lọ bá lásìkò ìgbà ẹ̀. Ká ránra wa létí, Sẹ́ríkì ṣé kò wáá yẹ kí ọmọ Yorùbá fura sí gbogbo àwọn Sẹ́ríkì tí wọ́n pera wọn ní Sẹ́ríkì Fúlàní tí wọ́n ń gbé nínú igbó wa káàkiri? Ǹjẹ́ wọ́n níṣẹ́ míì tí wọ́n ń ṣe o yàtọ̀ fúnṣẹ́ ìjínigbé? Lórí ọ̀rọ̀ Sẹ́ríkì gangan, òun ni Sunday Ìgbòho fi di èrò Kútọnu nígbà ayé Buhari, olóògbé ààrẹ ti àná Buhari. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn la ṣe kúdòsì sí o, tá a sì gbé òṣùbà ràbàǹdẹ̀ fún wọn. Lọ́jọ́ Jímọ̀ ọjọ́ 15 lọ́wọ́ tẹ àwọn afurasí ọ̀hún. Ọ̀gá wọn Sẹ́ríkì, ìyẹn alàgbà Sẹ́ríkì Abdullahi Muhammadu, nígbà tí méjì sì gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra. Tó àwa lérò wípé àkókò yìí ló yẹ kí àwọn kọmíṣánná ọlọ́pàá ilẹ̀ Yorùbá yòókù kan gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú àwọn oníṣẹ́ ibi tí wọ́n ń gbé inú igbó wa. Kí ni wọ́n ń ṣe nínú igbó? Ṣé ọmọlúàbí máa ń gbé inú igbó ni? Wọ́n fi iṣẹ́ màálù, wọ́n fi bojú, wọ́n fi ń jí àwọn ènìyàn gbé nínú igbó wa ni o. Ẹ jọ̀ọ́, ẹ̀yin kọmíṣánná ọlọ́pàá tó wà ní gbogbo ilẹ̀ Yorùbá, àsìkò rèé láti fi ti kọmíṣánná ìpínlẹ̀ Ògùn láti fi ṣe àwòkọ́ṣe rere leléyìí o. A ò gbọ́dọ̀ dúró dìgbà tí wọ́n bá ń rí ẹ̀sùn ìjínigbé. Tá a bá fẹ́ ààbò tó dájú tó nípọn, àsìkò yìí kì í ṣe àsìkò tí ilẹ̀ Yorùbá nílò ọmọ ìlú míì gẹ́gẹ́ bí kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ wọn. Ìbéèrè táwọn èèyàn ń béèrè rèé: ṣé ọmọ Yorùbá tó ń gbé ìgboro àti inú ilé àti abúlé, báwo ni wọ́n ṣe jẹ́ nǹkan kan náà pẹ̀lú àwọn Sẹ́ríkì àtàwọn Fúlàní tí wọ́n sọ inú igbó dilé? Wọ́n ní ṣó nọ́mà ṣá kí ọmọ Nàìjíríà kí ó máa gbé inú igbó ẹni ẹlẹ́ni kó sì máa ní àwọn lòún nílẹ̀? Wọ́n ní ṣó lè rọgbọ bẹ́ẹ̀ ṣá kí àwọn ẹ̀yà kan wà nínú igbó àwọn ẹ̀yà kan máa jí wọn gbé gbowó kán sì máa pa wọ́n? Síbẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, a kí kọmíṣánná àti àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ lẹ́ẹ̀dkọ́tẹ̀ eléwéran, pé ẹ kú iṣẹ́ o. Tó bá tún kù lẹ́yìn, Ọlọ́run á máa fún yín ṣe o. Àmín. Ìkànnì Jugba Master lẹ ti ń gbọ́ wa o. Sẹ́ríkì ní ti Ìgangan tí Sunday Ìgbòho lọ bá fà á lórí pé má pa ènìyàn mímọ́. Sẹ́ríkì ní tìpínlẹ̀ Ògùn, èyí tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ mú Abdullahi, kọ́lọ́run ọba kó gbà wá lọ́wọ́ àwọn Sẹ́ríkì Fúlàní àti àwọn tí wọ́n fi inú igbó tí wọ́n fi ṣe ibùgbé. Ṣeun Agboola lorúkọ tèmi.